hallelujah hallelujah a kú ojúmọ́ ẹ káàárọ̀ níbi gbogbo tá a bá wà lórí gbogbo àgbáyé. Ìránṣẹ́ Ọlọ́run ẹni àmì òróró Godfrey Emuze ló ń kàn sí wa lóòrọ̀ yìí. Jesus Lovers Everywhere Online Community Church lẹ́ ń gbóhùn ẹ̀ báyìí o. Olùfẹ́ Jésù káàkiri church tí ò nílò ògiri òun lẹ́ ń gbóhùn wa lóòrọ̀ yìí o. Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ibi tẹ́ bá wà bóyá wà ń lu káàárọ̀ òjíire àbẹ́ wà lókè òkun àbí ibi gbogbo tẹ́ bá wà. A kọ̀ sí wa pé ká jọ́sìn papọ̀, ká gbọ́rọ̀ Ọlọ́run papọ̀, ká mọ rírì Ọlọ́run, ká mọ rírì orí ẹ̀ wípé especially gbogbo àwa tá a bá láǹfààní láti wọnú ìjọ, tá a bá láǹfààní láti wọnú church physically ìjọ pé ká lọ bá wọn jọ́sìn, tá a bá láǹfààní yẹn láàárọ̀ yìí a lè fi àǹfààní wípé a ní ẹ̀rọ láti gbọ́ ohùn Olúwa, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti jọ́sìn pẹ̀lú àwọn olùfẹ́ káàkiri ní gbogbo àgbáyé. Àwa tá a bá fẹ́ràn Jésù, àwa tá a bá mọ kìkì ẹ̀, tá a bá mọ rírì ẹ̀, ẹ jẹ́ ká parapọ̀ níbi gbogbo tá a bá wà yẹ ká pe ọkọ, ká pe ìyàwó, ká pe àwọn ọmọ, ká pe gbogbo àwọn èèyàn tó bá wà láyìíká wa wípé àsìkò ti tó, ẹ jẹ́ á gbọ́rọ̀ Ọlọ́run papọ̀, ẹ jẹ́ á jọ́sìn pẹ̀lú Ọlọ́run, ẹ jẹ́ á jọ́sìn pẹ̀lú Ọlọ́run, ẹ jẹ́ á mọ rírì ẹ̀, ẹ jẹ́ á mọ títóbi ẹ̀, ẹ jẹ́ á mọ títóbi ẹ̀. Ẹ pe àwọn ènìyàn, tí ẹ bá ti rí fídíò yìí, tí ẹ bá ti rí ẹ jọ̀ọ́ ẹ share fún àwọn ènìyàn, ẹ share fún àwọn ènìyàn wípé kán fi mọ rírì Ọlọ́run, kán fi gbọ́rọ̀ Ọlọ́run, kán fi mọ ohun tí ó jẹ́ ẹni ẹ̀mí, ohun tí ó jẹ́ iṣẹ́ ẹ̀mí, ohun tó jẹ́ ipa Ọlọ́run nínú ayé gbogbo wa gẹ́gẹ́ bí ènìyàn. Àkọ́kọ́ ni wípé a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan láàárọ̀ yìí, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Ọlọ́run ṣe gan fún ọ, ó ṣe dáadáa fún ọ. Òní ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án nínú ọdún tá a wà yìí 2024. Ọlọ́run ṣe dáadáa fún wa. Orí ẹ̀ pọ̀ fún wa, àánú ẹ̀ pọ̀ fún wa. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ á fi ìmoore wa hàn. Bí a bá rí orin lọ́kàn wa, ẹ jẹ́ ká kọ sí, ẹ ká kọ sí. Bí orin bá wà lọ́kàn wa, bí ọ̀rọ̀ ọpẹ́ kan bá wà lẹ́mìí wa, ẹ jẹ́ á sọ, ẹ jẹ́ á fi ohun mìíràn lẹ̀ ní àkókò yìí, ká fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká fi àkókò yìí mọ rírì ẹ̀ pé Olúwa o ṣé, Ọlọ́run o ṣé, mo mọ rírì ẹ̀, mo mọ rírì ẹ̀, mo ṣe wá tọ̀ ọ́ wá, mo mọ rírì ẹ̀, mo ṣe fi ohun tó kù, ohun mìíràn lẹ̀ tí mo ṣe sọ wípé mo yọ̀ǹda fún ọ, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo gbà fún ọ Ọlọ́run ẹlẹ́dàá, mo gbà fún ọ ọba lánàá lónìí títí ayérayé, mo gbà fún ọ, mo dúpẹ́ lọ́wọ́ ẹ, ìwọ ọba tó ń ṣètọ́jú mi, tó ń ṣètọ́jú aya, tó ń ṣètọ́jú ọkọ, tó ń ṣètọ́jú ọmọ, tó ń ṣètọ́jú òbí, tó ń ṣètọ́jú àwọn ènìyàn, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, gbogbo àwọn ènìyàn tó ń ṣe iyebíye sí ẹ, Ọlọ́run ló ń ṣètọ́jú wọn o. Ènìyàn kọ́ o, agbára kọ́, ipá ènìyàn tó ohun kóhun. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Oṣù titun láwa yìí bẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́, bẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́, bẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́, fi ìmoore rẹ hàn, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó yá pé lórúkọ tó ń jẹ́, fi orúkọ rẹ̀ kì í, Ọlọ́run ni, ọba ni, fi orúkọ rẹ̀ kì í, Jehovah ni, fi orúkọ rẹ̀ kì í, kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣé, ẹ̀mú ó ṣé, Ọlọ́run ó ṣé, ẹ̀mú ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mú ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mú ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mú ó ṣé, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé. Má mú mọ́ra, má mú ọpẹ́ mọ́ra, ọpẹ́ ò ṣe é mú mọ́ra, má mú mọ́ra, bó bá mọ rírì ẹ̀ ò lè mú mọ́ra. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, jẹ́ kó wá látọkàn ẹ̀, jẹ́ kó bá ìgbàgbọ́ lọ́kàn ẹ̀, jẹ́ kó wá látọkàn ẹ̀ láti inú ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run ó ṣé gan ni, ó kú ìtọ́jú mi, tọkọtọkọ, tayátayá, tọmọtọmọ, tẹbítẹbí, taratara, tí gbogbo ènìyàn tó wà nínú ayé mi, nínú àyànmọ́ mi, Ọlọ́run ó ṣé. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, Ọlọ́run ó ṣé. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Jésù ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mí ó ṣé. Jésù ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mí ó ṣé. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Má kánjú lẹ́nu ọpẹ́, má kánjú lẹ́nu ọpẹ́. Má kánjú lẹ́nu ọpẹ́. Ìwé Mímọ́ sọ pé jẹ́ gbogbo ohun tó ní ẹ̀mí kó yin Olúwa, ẹ máa yin Olúwa. A ní ẹ̀mí ń bẹ lára wa, ẹ jẹ́ á yìn, ẹ̀mí ń bẹ lára wa, ẹ jẹ́ á yìn, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ á mọ rírì ẹ̀, ẹ jẹ́ á mọ rírì ẹ̀, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tó tọ́jú gbogbo wa láti ìgbà tá a ti lóyún wa títí di àkókò yìí ló ti ń tọ́jú wa o. Ìgbà tá a ti ẹ̀ṣẹ̀ sí gan, ó yìí ń tọ́jú wa. Ìgbà tá a mọ̀ fún àwa tá a mọ̀ tá yìí ń gbọ́ mi báyìí, ó yìí ń tọ́jú wa. Òun náà ló ń tọ́jú ẹ. Ọpọlọ kọ́, ọgbọ́n kọ́, ìmọ̀ kọ́, òye kọ́, Ọlọ́run ni o. Ọlọ́run ló wà lẹ́yìn ohun tó ń dún o. Ọlọ́run ló wà lẹ́yìn ọ̀nà tó là o. Ọlọ́run ló wà lẹ́yìn gbogbo ohun tó ń ṣe tó jọ wípé ó ṣe dáadáa. Ọlọ́run ló wà lẹ́yìn ẹ o. Ọlọ́run ló wà lẹ́yìn. Ọlọ́run yìí ń gbà fún ẹni o. Ó yìí ń gbà fún èmi náà ni o. Ó yìí ń gbà fún wa ni o. Tó bá yìí ń gbà fún wa, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó yìí ń gbà fún wa pé lọ́jọ́ kan a máa farajìn dáadáa. Ó yìí ń gbà fún wa ni, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀.
ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó yá ẹ gbé ohùn ọpẹ́ rẹ sókè, gbé ohùn ọpẹ́ rẹ sókè. Ẹ má ro ti ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́, gbé ohùn ọpẹ́ rẹ sókè. Jẹ́ kó ohùn ọpẹ́ rẹ kó ran ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé ẹ jẹ́ á fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ìwọ̀nba àkókò péréje tá a ní, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ná. Ká kọ́ sọ pé o ṣé, ẹ mọ́ o ṣé, bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ mọ́ o ṣé, bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ mọ́ o ṣé, bàbá o ṣé, ọmọ o ṣé. Jésù Kristi Olúwa wa. A kú oṣù titun, happy new month. Oṣù yìí á san dáadáa fún wa. Ẹnu ọpẹ́ wa ò ní kan lóṣù yìí. Ohun Olúwa fún wa lóṣù yẹn jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn ká fi gbàdúrà náà ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Ohun Olúwa fún wa lóṣù yẹn a máa rí ní Psalm 89 verse 15. Orin Dáfídì 89. Ẹ̀yin tẹ́ bá tún gbọ́ Yorùbá jù mí lọ ẹ sọ 89 yẹn fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Psalm 89 verse 15. Ó ní ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ nì. Olúwa, wọn ó máa rìn ní ìmọ́lẹ̀ ojú rẹ̀. Mo gbàdúrà fún ọ tó bá ń gbọ́ mi lónìí. Ayadibakọ̀ sì fi àdàkàpà. Ìmọ́lẹ̀ Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Ìmọ́lẹ̀ ojú Olúwa ò ní fi ọ́ sílẹ̀. Lábẹ́ bó ti ń kó nínú oṣù títí wàá gbóhùn ayọ̀. Wàá gbóhùn ayọ̀. Ohùn ayọ̀ á kọ sí ẹ. Ohun ayọ̀ á kọ sí ẹ. O ò ní gbúrò ìbànújẹ́. Kò ní sí ìbànújẹ́ kan fún ẹ. Lórí ọkọ, lórí aya, lórí iṣẹ́, lórí ìdáwọ́lé ẹ, lórí okòwò ẹ, lórí gbogbo àfojúsùn ẹ, lórí gbogbo ìgbìyànjú ẹ láyé. Kò ní sí ìbànújẹ́ fún ọ. Mo yọ kúrò nínú páńpẹ́ ìbànújẹ́. Mo yọ kúrò nínú páńpẹ́ ìbìnújẹ́. Ó yá ọ̀rá mi yẹn ṣe ṣàṣe lẹ́ẹ̀kan sí. Mo yọ kúrò nínú páńpẹ́ ìbànújẹ́. Mo yọ kúrò, mo yọ kúrò, mo yọ kúrò. Mo yọ kúrò, mo pa á láṣẹ. Ohun ayọ̀ yóò fọ̀ sí ọ. Ohun ayọ̀ láàárọ̀, ohun ayọ̀ lọ́sàn-án, ohun ayọ̀ lálẹ́, ohun ayọ̀ lóru, lórí ọkọ, lórí aya, ohun ayọ̀, lórí ọmọ, ohun ayọ̀, lórí òbí, ohun ayọ̀, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò, ohun ayọ̀, lórí ìdáwọ́lé, ohun ayọ̀, lórí kọ́ńtrátì yẹn, ohun ayọ̀, lórí gbogbo ohun tó bá dáwọ́lé lóṣù yìí. Wàá gbóhùn ayọ̀. Wàá rìn nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Wàá gbóhùn ayọ̀. Wàá rìn nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Wàá gbóhùn ayọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ogún rere rẹ nìyẹn lónìí. Ogún rere tí mo gbé wá bá ẹ nìyẹn. Àkọ́kọ́ nínú ogún yẹn di pé ohun ayọ̀ ló máa gbọ́ lóṣù yìí. Ohun ayọ̀ ló máa gbọ́ lóṣù yìí. Ẹnikẹ́ni tó bá ń kí ọ ní oṣù yìí sọ fún ọ wípé ohun ayọ̀ ni máa gbọ́. Ohun mi tó ń gbọ́ gan ohun ayọ̀ ni fún ọ. Ọ̀rọ̀ Ọlọ́run tó máa gbọ́ báyìí báyìí ohun ayọ̀ ni fún ọ. Ìpín rere, ogún rere, èyí tó kọ sí ọ lówùrọ̀ yìí ohun ayọ̀ ni. Ọ̀tá ò ní gbà mọ́ ẹ lọ́wọ́. Ò ní tà sí ẹ. Ọ̀tá ò ní gbà mọ́ ẹ lọ́wọ́. Ò ní tà sí ẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Dìímú ṣinṣin jálẹ̀ oṣù yìí ohun ayọ̀ ni fún ọ. Ohun ayọ̀ ni. Ohun ayọ̀ lábẹ́ bó ti kórí. Kò sí ìrírí kan tó lè rí pàṣẹ rẹ̀ pé ohun ayọ̀ ni sẹ́ẹ̀. Ìwé mọ́ sọ wípé Ọlọ́run yóò mú kí gbogbo ohun gbogbo kó ṣe déédéé, kó ṣe dáadáa fún gbogbo àwa tá a fẹ́ràn ẹ̀. Ohun ayọ̀ ni sẹ́ẹ̀. Ohun ayọ̀ ni lábẹ́ bó ti ń kórí kò yí padà. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Mo fẹ́ sáré bá wa sọ̀rọ̀ Ọlọ́run ní ráńpẹ́. Ẹ ká bọ́ sínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì. Ìṣe àwọn Àpọ́stélì orí kejì. Ìṣe àwọn Àpọ́stélì orí kejì. Ẹsẹ̀ 22. Ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ká sáré bá wa sọ̀rọ̀ Ọlọ́run ráńpẹ́. Ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí. Jésù ti Násárẹ́tì, ọkùnrin tí a fi hàn fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa iṣẹ́ agbára àti ti ìyanu àti ti àmì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín, bí ẹ̀yin tìkára yín ti mọ̀ pẹ̀lú. Jésù ti Násárẹ́tì. Ohun tí mo fẹ́ bá wa sọ lówùrọ̀ yìí ó dá lé ìbéèrè tí ọ̀rọ̀ Ọlọ́run bi wá, tí àwa náà ń bi ara wa lẹ́kọ̀ọ̀kan tí a bá farabalẹ̀, tí a bá wà nínú ìrújú ayé, tá a bá farabalẹ̀, tí a fi ẹ̀dọ̀ lórí òróró inú wa tá a fẹ̀dọ̀ lórí òróró wa bá tá a farabalẹ̀, tá a wá balẹ̀ ìbéèrè tá à ń bi ara wa, táwa náà mọ̀ wípé wọ́n ti bi Jésù nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ta ni Jésù? Ta ni Jésù? Jésù bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó bi wọ́n wípé ta ni àwọn èèyàn rò pé mo jẹ́? Ta ni mò ń ṣe? Gbogbo wọn bẹ̀rẹ̀ sí sọ ohun tó wù wọ́n, bẹ̀rẹ̀ sí sọ ohun tó rí. Ohun tó gbàgbọ́ ó nílò àti dálé nǹkan kan. Ìgbàgbọ́ rẹ nílò ohun tí ó máa dálé, ó nílò ìdákọ̀ró, ó nílò ohun tó máa dúró lé lórí. O kàn lè jẹ́ onígbàgbọ́ kí lo gbàgbọ́, ta ló gbàgbọ́.
o ò lè jẹ́ onígbàgbọ́ nítorí pé ò ń lọ sínú ilé ìjọsìn. O ò lè jẹ́ onígbàgbọ́ nítorí pé a bí ọ sínú agbolé ìgbàgbọ́. O gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ torí pé o mọ ohun tí o gbàgbọ́. O gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ torí o mọ ohun tí ìgbàgbọ́ rẹ dálé lórí pé ta ni Jésù. Ta ni Jésù? Òun ni ọ̀rọ̀ tí mo gbé wá bá a lónìí. Ọlọ́run ní àkókò yìí bá wa sọ ọ̀rọ̀ rẹ ní ọ̀nà tí ó yé wa. Bá wa sọ ọ̀rọ̀ rẹ ní ọ̀nà tí ayé wa padà. Bá wa sọ ọ̀rọ̀ rẹ ní ọ̀nà tí a ní gbàgbé láéláé. Jésù Kristi Olúwa wa. Ibi tá a ti máa bẹ̀rẹ̀ ní ìwé Jòhánù. Mo ti ka iṣẹ́ àwọn àpọ́sítélì sí wa nípa Jésù. Ẹ ká wá gbọ́n tí Jòhánù sọ. Jòhánù orí kẹsàn-án. John chapter number 9. 36 verse 36. Jòhánù orí kẹsàn-án. Ẹ lọ sí 36. Mẹ́ta mẹ́fà. Àwọn tó bá gbé èdè Yorùbá dáadáa kan sọ fún yín. Verse 36. Òun sì dáhùn wípé ta ni Olúwa kí èmi kí ó lè gbà á gbọ́. Ṣé ẹ rí i pé gbogbo ènìyàn ló fẹ́ mọ Olúwa, gbogbo ènìyàn ló fẹ́ mọ ẹni tó jẹ́, gbogbo ènìyàn ló fẹ́ mọ ohun tí Jésù jẹ́. Ta ni Jésù? Ta ni Jésù? Báwo ló ṣe jẹ́ kí n tiẹ̀ lọ́rọ̀ ayé wa? Kí ni tiẹ̀? Ìbéèrè yìí ó ní í ṣe pẹ̀lú àyànmọ́ wa. Ó ní í ṣe. Ìbéèrè yìí nìkan ju ọ̀rọ̀ owó lọ, ju ọ̀rọ̀ àti jẹ, àti ṣe ìlà yìí lọ tí gbogbo wa ń bá ká lórílẹ̀-èdè ìpẹ̀. Ìbéèrè yìí ní í ṣe gan-an. Ta ni Jésù? Ta ni Jésù sí ọ? Ta ni Jésù sí mi? Báwo la ṣe lè mọ̀ ọ́? Ta ló jẹ́? Báwo la ṣe lè mọ̀ ọ́? Báwo la ṣe mọ èèyàn? Báwo la ṣe mọ èèyàn? Báwo la ṣe mọ èèyàn? Jẹ́ kí n sọ fún ọ lónìí wípé àwọn ọ̀nà díẹ̀ wà tá a fi mọ èèyàn. Lára àwọn ọ̀nà tá a fi mọ èèyàn ni bí a ṣe bí wọn. Ìbísí. Torí ìbísí á sọ fún wa nípa bí wọ́n ṣe dé, bí wọ́n ṣe wọnú ayé, bí wọ́n ṣe dé sáàrin wa. So tá a bá fẹ́ mọ èèyàn, a máa ronú bí wọ́n ṣe bí wọn. Ohun tá a fi ṣe ìsọmọ lórúkọ nìyẹn. Ohun tá a fi ń ṣe ayẹyẹ bí a bá bíyàn, nínú wa fi ń dùn, tá a fi mọ àfi wò wípé òkè tá la bí sáyé yìí o, tá leléyìí o, àwọn wo ló bí wọn o, àwọn wo ló ní wọn, àwọn ló mú ọ wá. Because nítorí wípé kí ni àwọn tí a bá bí sáyé wọn ti ní ipa láyé yìí lábẹ́ bó ti kórí. Wọ́n ní ipa fún dáadáa tàbí fún ìdàkejì rẹ̀. Wọ́n ní ipa. So à ń mọ èèyàn nípa ìbísí. Àkọ́kọ́ nìyẹn. À ń mọ èèyàn nípa ìwà àti ẹwà. Eléyà sọ nípa ìwà ènìyàn. Tí èèyàn bá níwà dáadáa, máa mọ̀ pé oníwà dáadáa lélẹ̀. Bí ìwà bá dá, a máa lè mọ̀ pé ìwà ilé ò dá, ó kù díẹ̀ káàtó. À ń mọ èèyàn nípa ẹwà. A tún máa ń mọ èèyàn nípa orúkọ tàbí àpérí wọn. Ohun tá à ń pè wọ́n. Orúkọ fún mímọ̀ ni. Orúkọ fún mímọ̀. Ẹni mímọ̀. Èèyàn máa ń pè kọ́ ní ẹni mímọ̀. Ẹni mímọ̀ ẹni òkè. Why? Torí orúkọ. Ìdí tó fi ń pèèyàn bẹ́ẹ̀ ni pé torí orúkọ tó ní, torí ohun tó sopọ̀ mọ́ orúkọ wọn, torí ohun tó sopọ̀ mọ́ bí a ṣe bí wọn, ìwà wọn, orúkọ wọn. Bí èèyàn bá ní orúkọ, a fi ń mọ̀ èèyàn. Òun náà ló wà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì náà orí 2. Ẹ jẹ́ ká ẹ náà fún wa. Orí 2 ẹsẹ̀ 21. Yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa, a ó gbà á là. Orúkọ Olúwa. Tí ò bá mọ Olúwa, ò ní mọ orúkọ rẹ̀. Tí ò bá mọ orúkọ rẹ̀ ò ní lè jẹ́ fún ọ. Tí orúkọ rẹ̀ ò bá jẹ́ fún ọ, ò ní rí ìgbàlà. Ó máa yé wa dáadáa bá a ṣe ń tẹ̀síwájú ní ìwọ̀nba àkókò tá a ní. Tí mo ṣe ń béèrè ìbéèrè yẹn, tí mo ṣe fẹ́ kí ìwọ náà mọ̀ wípé o gbọ́dọ̀ mọ Jésù tá à ń sọ nípa rẹ̀. O gbọ́dọ̀ mọ ohun tó jẹ́, ẹni tó jẹ́ sí ọ. O gbọ́dọ̀ mọ ipa tó kó lórí ọ̀rọ̀ rẹ, lórí ọ̀rọ̀ tèmi náà. O gbọ́dọ̀ mọ ìyà tó yẹ kó kọ sí, torí ìyà tóun náà ti kọ sí ọ. O gbọ́dọ̀ mọ̀. Kì í ṣe ohun tí orí ìkà nìkan ni. Ohun tó gbọ́dọ̀ mọ̀ ni, ohun tó gbọ́dọ̀ rí fún ara rẹ, ohun tó gbọ́dọ̀ gbọ́ fún ara rẹ. Ohun tí o gbọ́dọ̀ mọ̀ nínú ọkàn ara rẹ ipò òtítọ́ ni. Torí ìwé mọ́ sọ pé ìwọ ó mọ òtítọ́ tó mọ̀ yóò sọ ọ́ di òmìnira. Tó gbé Jésù ní ọ̀nà, òtítọ́ àti ìyè. So tí o bá rí ọ̀nà yẹn, ò ní mọ òtítọ́. Tí o bá dẹ̀ mọ òtítọ́, ò ní bá ìyè pàdé. Òtítọ́ ló ń bí ìyè.
ọ̀nà rere ọ̀nà ìyè dẹ̀ ló ń bí òtítọ́. Tó o bá ti pàdé ọ̀nà bó ṣe ń pàdé ọ̀nà òtítọ́ lówùrọ̀ yìí tó ń bá mi pàdé lówùrọ̀ yìí, bóyá ní ìgbà àkọ́kọ́ àbí o ti mọ̀ mí tẹ́lẹ̀, tó o mọ̀ mí tẹ́lẹ̀, bóyá o mọ̀ mí nípa orúkọ àbí o mọ̀ mí pé o ti pàdé mi lórí Facebook àbí YouTube àbí níbì kan rí, àbí o mọ̀ mí lójúkojú gan tẹ́lẹ̀, bó ṣe ń bá mi pàdé ọ̀nà kan nìyẹn. So Jésù náà jẹ́ ọ̀nà òtítọ́ àti ìyè. So mo fẹ́ kó o ní ìrírí pé ó ní bó ṣe gbọ́dọ̀ mọ Jésù, ó ní ohun tó gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kó ba lè fi ìgbàgbọ́ rẹ dì mọ́ gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́. Olùwòsàn ni a mọ̀, olùdáǹdè ni a mọ̀, ó ń pèsè fún wa mọ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ sí pé kó o wà dáadáa, kó o wà láàyè rere, kó lè jẹ, kó lè mú, kó lè bọ́ àwọn ẹbí rẹ, kó lè ṣe dáadáa láyé, pé gbogbo àwọn àlárere rẹ kó ṣẹ. Ó ní ìfẹ́ sí wípé kí ọ̀tá má borí ẹ. Ó ní ìfẹ́ sí ohun dáadáa tí èèyàn lè ṣe láyé. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, ó ní ohun tó jẹ́ sí ẹ tó gbọ́dọ̀ gbàgbọ́. Wípé ohun tó ṣe pàtàkì fún jùlọ rèé. Òun ló dífá fún Lásárù. Ó dífá fún Lásárù tí ó ṣàìsàn, tó wà ní iwájú ilé olówó, tí Lásárù dé ọ̀run tí olówó dé ọ̀run. Pé kì í ṣe nípa ohun tó ò ní láyé, kò ń ṣe nípa àìní rẹ, ṣùgbọ́n nípa ìgbàgbọ́ rẹ. Kí ni ìgbàgbọ́ rẹ dálé lórí? Kì í ṣe wípé Lásárù jẹ́ tálákà ló ṣe dé ọ̀run, àbí torí Lásárù ò lówó. No, kì í ṣe nítorí pé olówó yẹn lówó ló ṣe dé, ni ò ṣe rí ọ̀run wọ̀, ló ṣe lọ ọ̀run àpáàdé. Irọ́. Ohun tó fi ìyàtọ̀ láàrin Lásárù tálákà nínú òwe Jésù yẹn, nínú ìhìnrere, ohun tó fi ìyàtọ̀ sí Lásárù àti olówó yẹn, ọlọ́rọ̀ yẹn, ni wípé ìgbàgbọ́ wọn dá lé ohun tó yàtọ̀. Ìgbàgbọ́ Lásárù dá lé Jésù Kristi, ohun tí Jésù dé, ó dá lé Ọlọ́run. Ṣùgbọ́n olówó àti ọlọ́rọ̀, ìgbàgbọ́ rẹ̀ ó wà nínú owó rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀. Òun ni ọ̀rọ̀ yìí ṣe ń kọ sí wa lónìí pé má jẹ́ kí ìgbàgbọ́ ẹ dá lé ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ máa ń tán, owó ń tán, ó máa ń tán. Ohun tó bá dẹ̀ ń tán, ẹ̀tàn ni. Ohun tó bá lè tán, ẹ̀tàn wà ń bẹ̀. Ohun tó bá lè tán pẹ́rẹ́, ẹ̀tàn wà ń bẹ̀. Má gbà kó tàn ẹ́, má jẹ́ kówó tàn ẹ́, má jẹ́ kí ọ̀rọ̀ tàn ẹ́, má jẹ́ kọ́lá tàn ẹ́. Kò sí bó ṣe lè pọ̀ tó àbí bó ṣe lè kéré tó. Ó ní lọ́kàn bó ṣe fẹ́. Kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàlà ọkàn ẹ̀, kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò sí ìyè àbí sí ìparun tí ọkàn rẹ ń lọ bí ọkàn gbogbo ènìyàn ṣe ń lọ ìrìn àjò. Má jẹ́ kí ọ̀rọ̀ kó tàn ẹ́, má jẹ́ kí owó kó tàn ẹ́. Mo fẹ́ kó ní ìgbàgbọ́ lé Ọlọ́run. Jẹ́ kí ìgbàgbọ́ ẹ dá lé Ọlọ́run, má jẹ́ kó dá lé owó àti ọrọ̀ àti gbogbo ipò agbára àti gbogbo ohun tí gbogbo ènìyàn ń lé káàkiri lónìí tó dàbí kó jọ wọ́n lójú. Má jẹ́ kó ó lè tán. Tó bá tẹ̀ tán bí a ti rí pé ó ti ń tán fáwọn kan, a ti rí pé ó ti tán fáwọn kan tó ṣáájú wa débí, káwa tó débí, ó lè tán fún anybody at any time. Kò sígbà tí ohun tí a fojú rí ò lè tán. Èyí tó túmọ̀ sí wípé wọn ò lè gba ọkàn wa là. So ó túmọ̀ sí wípé ìrètí wa àti ìgbàgbọ́ wa, ìgbẹ́kẹ̀lé wa gbọ́dọ̀ sí lára ohun tó lè tán. Ó gbọ́dọ̀ wà lára ohun tí ò lè tán. Ohun tí ò lè tán, ó gbọ́dọ̀ wà lára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sì kọ sí wa, ó sì fi ara hàn wá. Òun ló ṣe ń rán ọ̀rọ̀ yìí sí wa wípé kí a mọ Jésù, pé ta ni Jésù gan? Ta ni Jésù? Ta ni Jésù? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ Jésù di ọ̀rọ̀ okòwò wọn. Wọ́n fi Jésù pawó ni. Ṣùgbọ́n ta ni Jésù sì wọ̀? Bí èèyàn bá fi Jésù pawó, bí èèyàn bá wà lára àwọn tí Jésù máa sọ fún ní ìkẹyìn ọjọ́ wípé mi ò mọ̀ yín rí o, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ lẹ́yìn. A ní lórúkọ rẹ̀ la ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Orúkọ rẹ̀ la ṣe kọ́ oríṣiríṣi ìjọ. Orúkọ rẹ̀ la ṣe ṣípá, la ṣe ṣàwọ́. Ẹ̀sà, mi ì mọ̀ yín rí sà, mi ì mọ̀ yín rí mà, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ lẹ́yìn. Ìwọ gbọ́dọ̀ mọ Jésù dáadáa. Torí ìwé mọ́ sọ pé èmi mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí. Ò lè fi ipá sọ wípé o mọ èèyàn tó o mọ̀ dáadáa. Kò ń sọ̀rọ̀ ipá lélẹ́yìí, kò ń sọ̀rọ̀ agídí, kò ń fagídí ṣe, kò ń fi ipá ṣe. O gbọ́dọ̀ mọ̀ ọ́ lódindin. Ẹni tó bá mọ̀ tóun náà lè dá ọmọ tẹ́ mọ̀ wípé ẹni ìbáṣepọ̀ tó dánmọ́rán, òun ni ọ̀rọ̀ yìí ní í ṣe. Pé ta ni Jésù? A mọ̀ni nípa ìwà àti ẹwà téèyàn ní. A mọ̀ni nípa ìbísí, bí a ṣe bí ni. A mọ̀ni nípa orúkọ. Finally, a mọ̀ni nípa ìṣe àti iṣẹ́. N téèyàn lè ṣe
n tó lágbára àti iṣẹ́ tó máa ń ṣe bá a ṣe ń mọ̀yàn nìyẹn à ń mọ̀yàn pẹ̀lú ẹ̀ ó ní pé tó bá ronú Jésù wá wo bá a ṣe bí ta ló bí báwo la ṣe bí báwo la ṣe dá tó bá ronú Jésù wá ronú wípé kí ni ìwà ẹ̀ kí ni ìṣesí ẹ̀ kí ni ìwà ẹ̀ kí ni ìṣesí ẹ̀ kí lẹ̀wà tó ní gan tó bá ronú Jésù wá wò wípé kí lorúkọ ẹ̀ já mọ́ kí lorúkọ ẹ̀ dà lé kí lorúkọ tá a fún orúkọ ẹ̀ ṣe wá nípọn ṣe wá lágbára tó ìwà ronú ẹ̀ pé òun nìkan ló lórúkọ tó ní kò sẹ́ni tó bá a jórúkọ kò sẹ́ni tó lè bá a jórúkọ kò sẹ́ni tó lè bá a jórúkọ everybody tó bá try àti bá a jórúkọ kíní ni wọ́n fake ni wọ́n wọn ò ṣe ojúlówó wọn ò ṣe ojúlówó rárá wọn ò ṣe ojúlówó ẹ̀ Jésù nìkan ṣe lójúlówó òun nìkan ṣe Jésù kan ṣe ló wà wá tún wò wípé kí ni ìṣe ẹ̀ kí làwọn ohun tó lágbára àti ṣe kí ló máa ń ṣe kí ló máa ń ṣe ẹ já dáhùn ìbéèrè tá a bẹ̀ torí ẹni tó béèrè pé ta ni Jésù yìí Jésù ló bá sọ̀rọ̀ nígbà tí Jésù afọ́jú ni nígbà kan rí wọ́n bí pẹ̀lú ìfọ́jú ó wá gẹ́gẹ́ bí afọ́jú ó wọnú ayé gẹ́gẹ́ bí afọ́jú kò rí ayé rí kò rí àwọn tó bí rí ó mọ ohun bàbá ẹ̀ ó mọ ohun ìyá ẹ̀ ṣùgbọ́n kò rí wọn sójú rí bó bá lẹ́gbọ́n bó bá lábúrò kò rí wọn rí bó bá lọ́tàá bó bá lọ́rẹ̀ẹ́ kò rí wọn rí wọ́n bí afọ́jú ní Jòhánù orí 9 arákùnrin wọ́n bí pẹ̀lú afọ́jú àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n ọ̀rọ̀ rẹ̀ ta wọn lára wọ́n bí Jésù pé ta ló ṣẹ̀ tá fi bí arákùnrin ní afọ́jú Jésù ní kò sí ẹni tó ṣẹ̀ ó ní iṣẹ́ Ọlọ́run la fẹ́ fi gbéga lára ẹ̀ Jésù bá bọ́ sí ọ̀rọ̀ arákùnrin ó bá súnmọ́ ó bá ṣe kíni ó bá wò ó sàn ó jẹ́ kí ìfọ́jú ẹ̀ kó fò lọ ó ṣí ojú ẹ̀ ní ìgbà àkọ́kọ́ ó rí Jésù mo pa á láṣẹ wá rí Jésù ó lè jẹ́ ní ìgbà àkọ́kọ́ rẹ náà ni wá rí Jésù bó ṣe ń gbóhùn mi wá rí Jésù ní ìgbà àkọ́kọ́ rí Jésù ó rí àyíká rẹ̀ kò ríran rí láyé ó dẹ̀ ti dàgbà ó ti tójú bọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ti níyàwó wọ́n ti lọ́mọ ṣùgbọ́n òun ṣàgbé ní tẹ́ḿpìlì kò ríran rí láyé ẹ̀ ẹni tí ò ríran ṣé òun ló fẹ́ mọ bóyá fẹ́ lọ wá ń tá jẹ ẹni tí ò ríran ṣé òun ló fẹ́ mọ bóyá fẹ́ dun ara ẹ̀ tó fẹ́ dun àyànmọ́ ẹ̀ kò ríran sáà àfìgbà tó bá Jésù pàdé Jésù wá ṣí lójú ó là á lójú nígbà Jésù ṣí lójú àwọn Júù wọ́n yarí mọ́ Jésù lọ́wọ́ wọ́n yarí mọ́ lọ́wọ́ wọ́n ní pé ta ló là ẹ́ lójú ọ̀rọ̀ rẹ̀ ò ká wọn lára wípé afọ́jú ni pé kán wá solution sọ̀rọ̀ ẹ̀ kó wá bí ìṣòro ẹ̀ á ṣe yanjú ọ̀hún wá bẹ́ẹ̀ wọ́n wò wípé ta ló jẹ́ kó máa ríran nígbà tó ń bí pé ta ló jẹ́ kó máa ríran ó ní Jésù ló là wọn lójú wọ́n ní pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pé Jésù rọ ẹlẹ́ṣẹ̀ ni arákùnrin sọ pé ẹlẹ́ṣẹ̀ ò lè ṣe irú kan báyìí àmọ́ pé Ọlọ́run kì í gbọ́ ẹlẹ́ṣẹ̀ òótọ́ ni lọ́ka Jòhánù orí 9 Ọlọ́run ń gbọ́ ẹlẹ́ṣẹ̀ ohun tó náà fẹ́ gbọ́ lọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ ni pé mo ti ronúpìwàdà mo yọ̀ǹda fún ọ mo tọ̀ ọ́ wá ohun tó náà fẹ́ gbọ́ nìyẹn àdúrà ẹlẹ́ṣẹ̀ àdúrà ronúpìwàdà gbọ́dọ̀ jẹ́ ó lè béèrè nǹkan kan ju pé kó kọ́kọ́ ronúpìwàdà kó bá Ọlọ́run làjà so wọ́n sọ fún pé irọ́ ọ̀hún gbàgbọ́ pé òun ni afọ́jú ẹ̀ tó ti ríran pé ó ṣe wá ríran kedere báyìí ó ríran kedere gan ni o wọ́n ní kó lọ pa àwọn òbí ẹ̀ wá ó pe àwọn òbí ẹ̀ ní pé ó ti dàgbà ẹbí fún ara á sọ fún yín pé òun ti ríran wọ́n bá bí lẹ́ẹ̀kan sí lóun ti ṣàlàyé fún ẹ̀ fẹ́ gbà òun gbọ́ pé Jésù ló là òun lójú o ohun tẹ́ bá wù yín kẹ́ ẹ sọ nípa Jésù ṣùgbọ́n Jésù ló là òun lójú wọ́n bá sọ fún yín pé àwọn ò gbàgbọ́ pé Jésù ló là lójú kó fún ògo fọ́lọ́run pé Jésù ẹ mọ̀ wípé ìṣe ènìyàn ń gbà míì ó ti wà láti gbà ayé dáyé wọ́n ní fògo fọ́lọ́run Jésù kan wọ́n fẹ́ fún Késárì kan fi tọ́lọ́run fún tọ́lọ́run wọ́n fẹ́ acknowledge pé Jésù ohun tó ń ṣe ni pé ó ń ṣe dáadáa káàkiri wọ́n ní pé torókùn jẹ́ ọjọ́ ìsinmi òfin wọn kẹ̀dẹ̀rẹ́ ò fàyè gbà kán ṣiṣẹ́ lọ́jọ́ ìsinmi wọn ò wá lóye ètò Ọlọ́run nípa òfin yẹn òun náà ṣe lòdì sí pé kí iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ lọ́jọ́ ìsinmi èèyàn lè kú sínú àìsàn tàbí kó kú sínú ìṣòro lọ́jọ́ ìsinmi níwọ̀n ìgbà tó bá ti yọ tẹ́ḿpìlì ìjọsìn tẹ́ḿpìlì wọn lẹ́nu ṣùgbọ́n Jésù dé ó lajú afọ́jú lọ́jọ́ ìsinmi wọ́n bá bínú wọ́n lé arákùnrin yìí jáde nínú tẹ́ḿpìlì wọ́n lé jáde dànù nígbà tí Jésù pàdé ẹ̀ nígbà tí wọ́n lé jáde tó wá ń bá a sọ̀rọ̀ wípé ǹjẹ́ o gba ọmọ Ọlọ́run gbọ́ bí ó ní pé ta ni Jésù ta ni Olúwa kí n lè gbà á gbọ́ ta ni Olúwa kí n lè gbà á gbọ́ òun náà mo wá sọ fún ọ lónìí pé mo fẹ́ sọ ohun tó Olúwa jẹ́ o
ẹni tó Olúwa jẹ́, ẹni tí Jésù jẹ́ fún ọ. Jésù kò ń ṣe orúkọ lásán, kò ń ṣèyàn lásán. A bí nípasẹ̀ ènìyàn, ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, a bí nípasẹ̀ Ọlọ́run. Òun nìkan ṣo la bí directly. Ẹni àkọ́kọ́ tí a bí nípasẹ̀ Ọlọ́run nìyẹn. Jésù lórúkọ rẹ̀. A bí Ẹ̀mí Mímọ́ dàpọ̀ pẹ̀lú ènìyàn, pẹ̀lú wúńdíá. Ó dàpọ̀ pẹ̀lú wúńdíá láti fún wa ní ọmọ mímọ́ tá a pè ní Jésù, tí Ọlọ́run porúkọ rẹ̀ ní Jésù, pé ọmọ mi rèé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹ máa gbọ́ tirẹ̀. Ọmọ Ọlọ́run ni o. Òun ni àkọ́bí ẹ̀. Òun ni àkọ́bí Ọlọ́run. Òun ni àkọ́so Ọlọ́run. Òun ni ó lè fi Ọlọ́run hàn wá. Òun ni ó lè mú wa padà wá sọ́dọ̀ Ọlọ́run bàbá wa. Òun ni a ti yọ̀ǹda fún wípé òun ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Òun nìkan ṣoṣo ló lè fi òótọ́ ayé wa hàn wá, ló lè fi òótọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa hàn wá. Òun nìkan ni ọ̀nà sí Ọlọ́run. Òun nìkan, kò sí ọ̀nà púpọ̀. Òun nìkan ni, torí pé òun ni ọmọ Ọlọ́run. Òun ni ó wá nítorí ìdí èyí láti fi Ọlọ́run hàn wá, láti fi ọ̀nà tí a ṣe lè gbé ìgbé ayé ta wáyé, láti fi hàn wá nínú ẹ̀mí. Òun ló wá fún wa ní ìyè, ká lè ní àìnípẹ̀kun, ká lè ní ìyè yẹn ní ọ̀pọ̀lọpọ̀. Ó bí Jésù wípé, Jòhánù orí 9, 36, verse 36, ó bí Jésù wípé, ó sì dáhùn wípé, ta ni Olúwa kí èmi kí ó lè gbà á gbọ́? Mo fẹ́ sọ fún wa wípé Jésù ni ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni. Ọmọ Ọlọ́run. Ju gbogbo ohun tí o lè mọ̀ kó jẹ́, o gbọ́dọ̀ mọ̀ bó ṣe mọ ara rẹ, bó ṣe mọ orúkọ ẹ̀, pé ọmọ Ọlọ́run ni. Ọmọ Ọlọ́run. Tó bá lè ronú ẹ̀, tí ìyè bá lè ṣí pé Ọlọ́run lè bí èèyàn, àbí Ọlọ́run lè bí ọmọ. Jésù ni ọmọ ẹ̀. Jésù ni ọmọ ẹ̀. Àwọn ewéko, kò sí ohun tí ó lẹ́mìí tí ò kí ń papòdà. Kò sí ohun tó lẹ́mìí lára bí ewé, bí koríko, bí àwọn ẹranko, bí ènìyàn tí ò kí ń bí nǹkan, Ètò ipasẹ̀ tó ṣe ń bí ó máa ń yàtọ̀ síra wọn. Nígbà tọ́lọ́run náà máa bí Jésù, tọ́lọ́run fẹ́ bí gangan, ó dàpọ̀ pẹ̀lú ènìyàn. Fúnra ara rẹ̀ ló wá, ló gbé ara rẹ̀, ó fi agbára rẹ̀ bo wúńdíá mọ́lẹ̀. Ó fi agbára rẹ̀ wá sọ́dọ̀ wúńdíá wípé mo fẹ́ fi èso mi sínú ẹ̀. Ó dẹ̀ fi èso rẹ̀ sínú wúńdíá àti bí Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Jésù wá sáyé nítorí èmi tìrẹ. Ó wá sáyé nítorí èmi tìrẹ, wípé kí a má bàa ṣègbé, ṣùgbọ́n ká lè ní ìyè àìnípẹ̀kun. Wípé ìpinnu Olúwa ni fún wa láti gbé láéláé. Ìpinnu Olúwa fún àwọn ṣe ikú, kò ń ṣe àìsàn, kò ń ṣe àrùn. Ìpinnu Olúwa fún wa kò ń ṣe ohun tí ọ̀tá ń ṣe tó fi ń da ayé rú ní àkókò yìí. Ìpinnu Olúwa ni wípé kí a lè ní ìyè àìnípẹ̀kun. Òun ni Olúwa ṣe wá sáyé o. Jésù Kristi, ó wá fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọmọ Ọlọ́run ni. Ẹ jẹ́ ká ka àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀. Ẹ ká lọ sínú Jòhánù orí 20. John chapter 20, orí 20, verse 31. Ká tún gbọ́ wípé, ṣùgbọ́n wọ̀nyí ni a kọ, kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristi náà, ọmọ Ọlọ́run. Ó gbọ́dọ̀ mọ̀ pé ọmọ Ọlọ́run ni sà. Ó gbọ́dọ̀ mọ̀ pé ọmọ Ọlọ́run ni, pé òun ni Kristi. Ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀. Ibi tí ìyè farasin sí ni wípé ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ wà nínú Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ wà nínú Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí Kristi tó wá sáyé láti wá gba ọkàn ẹ̀mí àti ẹ̀là, tó wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀. Torí ẹ̀ṣẹ̀ jẹ́ ìṣòro tí ènìyàn ò lè dá sí, tí ènìyàn ò lè dáhùn fún ara rẹ̀. So Jésù Kristi ní Ọlọ́run, ní ọmọ Ọlọ́run tí Ọlọ́run fún ara rẹ̀ yọ̀ǹda fún wa láti kú fún wa. Ó gbé ìgbé ayé àìlẹ́ṣẹ̀. Ó wá kú ní ipò wa, torí pé ẹni tó bá ṣẹ̀, ikú lèrè ẹ̀ṣẹ̀. Ikú lèrè ẹ̀ṣẹ̀ kò dẹ̀ tí ì yí padà. Ẹni tó bá ṣẹ̀, ikú náà ló máa gbẹ̀yìn ẹ̀. Ikú lèrè ẹ̀ṣẹ̀ kò yí padà. Ṣùgbọ́n yálà ká kú, dípò ká kú, Jésù wá kú ní ipò wa lórí igi àgbélébú. Ó wá jíǹde ní ọjọ́ kẹta láti mú gbogbo wa padà di ọmọ Ọlọ́run. Wípé ọ̀tá Ọlọ́run la jẹ́ tẹ́lẹ̀, nígbà tá a fẹ́ nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run, nígbà tá a kẹ̀yìn sọ́lọ́run, tá à ń ṣe bó ṣe wà, tá a sọra wa di Ọlọ́run fún ara wa, tá à ń gbégbé ayé tó wà. Nínú Genesis, ìwé mọ́ sọ pé Ọlọ́run gan kábàámọ̀ nígbà tó rí bí àwọn ènìyàn ṣe burú. Ó kábàámọ̀ kó òun dá èèyàn. Èèyàn burú gan, èèyàn burú já. Ìgbà míì gan èèyàn máa tiẹ̀ lérò pé èèyàn lè burú Jésù lọ.
torí pé gbogbo àwọn ìkà àti aburú téèyàn ń ṣe àìdíà ni èṣù fún èèyàn sọ di odindi. Èèyàn gbérí gan torí èèyàn nìkan la dá nínú àwòrán Ọlọ́run, la dá nínú àwòrán Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rí, tó wà nínú àwòrán àti ṣíṣe Ọlọ́run. Èèyàn nìkan ni ẹ̀dá tó wà bẹ́ẹ̀. So ènìyàn burú gan, Ọlọ́run wá kábàámọ̀, Ọlọ́run wò pé mi ìfẹ́ kò sí nínú ìfẹ́ mi kí ènìyàn kó ṣègbé, mi ì nífẹ̀ẹ́ kí èèyàn kó ṣègbé. So Ọlọ́run wá rò nínú ọkàn rẹ̀ wípé òun gbọ́dọ̀ rán ìdáhùn wá fún ènìyàn wípé kí ó wá fi ìgbésí ayé wa hàn wá, kó wá fi bí a ṣe lè bá Ọlọ́run rìn, bí a ṣe lè bá Ọlọ́run dọ̀rẹ́, kí ó wá yanjú ìṣòro tí ẹ̀ṣẹ̀ dá sí wa lágbádá. Dòní olónìí orígun mẹ́rin gbogbo àgbáyé ní oríṣiríṣi orílẹ̀-èdè bó ṣe dá a sí ẹ̀ṣẹ̀ ní ìṣòro wọn. Bí wọ́n ṣe dá a sí bó ṣe lẹ́wà sí àwọn orílẹ̀-èdè káàkiri tí gbogbo wa fẹ́ràn láyé lónìí, ẹ̀ṣẹ̀ ní ìṣòro gbogbo ènìyàn. Jésù ti wá láti wá yanjú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Ó wá láti wá kú fún wa wípé ẹnikẹ́ni ò nílò àti parun mọ́, ẹnikẹ́ni ò nílò àti ṣègbé mọ́. Ìwé mímọ́ sọ pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Jòhánù orí 3, ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí wọ́n lè ní ìyè àti ìyè àìnípẹ̀kun, kó má ṣe ṣègbé, kán lè ní ìyè. Ó gbọ́dọ̀ gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Kì í ṣe gẹ́gẹ́ bí wòlíì àbí nǹkan kan nìkan ni o. Kì í ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó lè wò mí sàn, ó lè fún mi lówó, ó lè fún mi lóúnjẹ, yóò ṣe gbogbo rẹ̀ fún ẹ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kì í ṣe nítorí ẹ̀ ló ṣe wá. Ó wá kó ba lè gbà á gbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run fún ìgbàlà ọkàn ẹ̀ wípé òun ni Ọlọ́run yọ̀ǹda láti mú wa padà wá sọ́dọ̀ rẹ̀. Òun ni Ọlọ́run yọ̀ǹda fún wa láti fún wa ní ìyè àìnípẹ̀kun, pé ìgbàgbọ́ wa nínú Jésù òun ló máa bí ìyè fún wa. Á bí ìyè àìnípẹ̀kun. Mo sọ fún wa lẹ́ẹ̀kan pé owó máa ń tán, ojú rere ń tán, ìrànlọ́wọ́ láàrin èèyàn sí èèyàn ń tán, kò sí ohun tó kì í tán. Ohun tó bá máa ń tán máa ń ní ẹ̀tàn nínú, má jẹ́ kó tàn ẹ́. Jésù ló mú ìbáṣepọ̀ láàrin ènìyàn pẹ̀lú Ọlọ́run wá tí ò lè tán láéláé. Láàrin ènìyàn pẹ̀lú Ọlọ́run wá tí ò lè tán láéláé. Òun ló gbọ́dọ̀ gbàgbọ́. Òun ni o gbọ́dọ̀ gbàgbọ́. Jẹ́ kí n ka ìwé Mátíù fún wa. Kí n ka ìwé mọ́ méjì fún wa, ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì fún wa sí ká tó gbàdúrà. Ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ 20. Orí kìíní ẹsẹ̀ 20. Orí kìíní ẹsẹ̀ 20. Ẹ ká kà fún wa. Orí kìíní ẹsẹ̀ 20. Ìwé mọ́ sọ pé ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí, wò ó, áńgẹ́lì Olúwa yọ sí ní ojú àlá. Ojú àlá láńgẹ́lì Olúwa yọ sí èèyàn. Tó bá yọ sí olójúkojú, wàhálà dé bá ọ. Agbára wọn, ògo wọn ti pọ̀ jù. Àgọ́ ara wa ò lè gbà á. So wọ́n á wá lójú àlá, ojú ìran. Áńgẹ́lì Olúwa yọ sí ní ojú àlá, ó wí pé Jósẹ́fù, ìwọ ọmọ Dáfídì, má fòyà láti mú Màríà aya rẹ sí ọ̀dọ̀, nítorí oyún tí ó wà nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni. Kó bá a rí kà pé oyún yẹn kì í ṣe pé ọkùnrin kan ló bá obìnrin kan lọ bára wọn sùn lọ lóyún, irọ́, àtọwọ́ ẹ̀mí mímọ́ ni o. Wúńdíá ni Màríà o. Kò ṣẹlẹ̀ rí, ó ṣẹlẹ̀ nígbà yẹn o. Àkọ́kọ́ rẹ̀ nìyẹn o. That's the first and the last. Àkọ́kọ́ àti ìkẹyìn ẹ̀ náà nìyẹn pé wúńdíá máa lóyún láìsí ìbáṣepọ̀ tàbí ìbálòpọ̀ láàrin wúńdíá àti ọkùnrin kankan. Oyún ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ló bà lé Màríà mímọ́ tí wọ́n gbin èso Jésù sínú Màríà mímọ́. Kí a bá mọ̀ wípé Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká ka Jòhánù orí kìíní ẹsẹ̀ 14. Ẹ ká ka Jòhánù kìíní kí a lè gbàdúrà. Torí ó ṣeé ṣe kí o máa lọ sínú ìjọ. Ó ṣeé ṣe kí o máa jẹ́ Kìrìsìtẹ́nì tàbí onígbàgbọ́ kó o má mọ ẹni tí Jésù ń ṣe. Kó o má mọ Jésù. Jòhánù orí kìíní ẹsẹ̀ 14. Ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀. Ó ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Jásí Jésù Kristi nìyẹn. Àwa sì ń wo ògo rẹ̀. Ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa. Ṣé gbọ́? Láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Kí ọ̀rọ̀ náà bá lè dára, ọ̀rọ̀ yẹn wá wọ nípa agbára ẹ̀mí. Ọ̀rọ̀ yẹn ó tọ̀ Màríà wúńdíá lọ. Ó dàpọ̀ mọ́, ó di odidi, ó bí Jésù fún wa. Jésù yẹn la rí, ó kún fún ògo. Bàbá, Ọlọ́run bàbá wa, ó kún fún ògo, oore ọ̀fẹ́ àti òtítọ́. Ó wá láti wá gbà wá là. Ọkàn rẹ gbọ́dọ̀ mọ̀ wípé ìgbàgbọ́ tó gbọ́dọ̀ ní, ó gbọ́dọ̀ wà nínú Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Bí mo bí tó ti ń gbọ́ mi lénìí, mo fẹ́ gbà ọ́ níyànjú wípé ọ̀rọ̀ ìgbàlà ọkàn rẹ kò ń ṣe ọ̀rọ̀ tá fi ń tàfàlà, kò ń ṣe ọ̀rọ̀ eré, kì í ṣe ọ̀rọ̀ àwàdà.
a mọ̀ wípé lónìí oríṣiríṣi kan ló ń ṣẹlẹ̀, àwọn èèyàn ń fi oríṣiríṣi kan ṣe àwàdà, wọ́n ń fi ìjọ ṣe àwàdà, wọ́n ń fi àwọn àlùfáà ṣe àwàdà, kò sí tán kí fi ṣe àwàdà lónìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbàlà ọkàn rẹ ó kọjá ọ̀rọ̀ àwàdà, ó kọjá ọ̀rọ̀ àwàdà. Má fi ìgbàlà rẹ dọ́là. Mo ké sí ọ lónìí, mo tọ̀ ọ́ wá pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nípa agbára ẹ̀mí mímọ́ wípé Jésù Kristi ni ọmọ Ọlọ́run. Òun ni a ti fi fún ọ láti gbà ọ́ là, láti gbà mí là. Òun ni a ti fi fún ọ láti fún ọ ní ìyè. Òun ni ọ̀nà òtítọ́ àti ìyè. Òun láti fi fún ọ láti fún ọ ní ìyè àìnípẹ̀kun. Wípé tí o bá lè gbà á gbọ́, o ò ní parun. O ò ní parun, o ò ní ṣubú dànù, o ò ní parun. Òpin ayé tí gbogbo ènìyàn mọ̀ pé gbogbo ohun tí a rí yìí ni ó ń lọ sínú òpin. Bí èèyàn bá dàgbà, ó bá di ọjọ́ kan yóò dògbó, yóò lọ bá ẹlẹ́dàá rẹ̀. Wípé tó bá padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀, tó bá ní Jésù, ò ní parun. O máa ní ìyè ni. O ò nílò ọ̀run àpáàdì. Ọ̀run àpáàdì ò ń ṣe fún èèyàn. Àwọn ẹ̀mí tó ti ṣubú ló wà fún. Àwọn áńgẹ́lì tó ṣubú ló wà fún. Àwọn èṣù àti iṣẹ́ ọwọ́ wọn ló wà fún. Ọ̀run àpáàdì ó ṣe fún èèyàn. Ọ̀run rere iwájú Ọlọ́run. Ayé ọ̀run rere níwájú Ọlọ́run bàbá pẹ̀lú Jésù ni Ọlọ́run yọ̀ǹda fún àwọn tirẹ̀. Mo fẹ́ gbà ọ́ níyànjú pé lónìí yọ̀ǹda fọ́lọ́run, juwọ́lẹ̀ fún. Juwọ́lẹ̀ fọ́lọ́run. Èyí tó sá fún ara rẹ̀ tó, èyí tó sá kíjokíjo káàkiri tó, èyí tó ń sá láti dé èèyàn, láti di igbá, láti di mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, tó ń sá kiri àgbáyé láì lọ́lọ́run lọ́dọ̀, láì ní Jésù lọ́dọ̀, láì fi ọkàn rẹ àti ìgbàgbọ́ rẹ lé Jésù. Ó tó. Ìta ti já kulẹ̀ ti tó. Wọn náà má jára rẹ kulẹ̀ mọ́. Mo fẹ́ gbà ọ́ níyànjú pé àsìkò tó láti gba Jésù. Mo fẹ́ kó o sọ fún Ọlọ́run bó ṣe ń gbọ́ mi ní ìṣẹ́jú yìí, ní àkókò yìí pé Ọlọ́run, mo ṣe tán, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbà ọ́ gbọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹni tí a fi fún mi fún ìgbàlà ọkàn mi, kí n bá lè ní ìyè àìnípẹ̀kun, kí n bá lè ní ìyè ayérayé. Mo gbà ọ́ gbọ́ lónìí, tẹ́wọ́ gbà mí, sọ mí di àtúnbí, sọ mí di ẹni titun, sọ mí di ẹni ọ̀tọ̀. Jésù Kristi, ìwọ ni Olúwa àti olùgbàlà mi láyé àti láéláé. Àmín. Mo gbàdúrà fún ọ, gbogbo ìwọ tó bá gbàdúrà yẹn àti gbogbo ènìyàn tó bá gbàdúrà yẹn, bóyá ò ń gbọ́ ohùn yìí gẹ́gẹ́ bí a ti ń sọ, àbí ò ń gbọ́ lẹ́yìn ìgbà tá a ti sọ tán. Níbikíbi tó bá wà, ọdúnkọdún tó bá wà, tó bá gbọ́ ohùn yìí, tó sì ṣe ìpinnu, tó gbé ìgbésẹ̀ níbi tó wà, tó ṣe ìpinnu, bóyá o kúnlẹ̀ àbò dọ̀bálẹ̀, àbò sún síwájú, àbò gbé ìgbésẹ̀ kan tó fi ìdí ìpinnu rẹ múlẹ̀ wípé o ṣe tán àti gba Jésù, wípé kí o Jésù Kristi kí ó tẹ́wọ́ gbà ọ́ gẹ́gẹ́ bí ọmọ, wípé o di àtúnbí, wípé o yọ̀ǹda ẹ̀ṣẹ̀, ó kẹ̀yìn sẹ́ṣù, ó kẹ̀yìn sẹ́ṣẹ̀. Torí ìdí tí eléyìí ṣe ní ìtumọ̀ ni wípé tí o bá ti gba Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo ti di ọ̀tun. Ohun gbogbo gbọ́dọ̀ di ọ̀tun láyé ẹ o. Bó bá ń purọ́, ò lè purọ́ mọ́. Bó bá ń jalè, ò lè jalè mọ́. Bó bá ń jẹni lẹ́sẹ̀, ò lè jẹni lẹ́sẹ̀ mọ́. Ohun ẹ̀gbin tó bá ń ṣe tẹ́lẹ̀, ò lè ṣe mọ́, torí pé kò bá ti Ọlọ́run mu, kò bá ti ọmọ ẹ̀ mu. Ó máa di àtúnbí láti inú wá dé ta. Ìwà rẹ̀ á yí padà láti inú dé ta. Ọ̀pọ̀ ló wà nínú ìjọ lónìí, wọ́n ń ṣe àtúnbí o. Wọ́n ń forúkọ lásán jẹ́ Kìrìsìtẹ́nì ni, wọn ò mọ Jésù rárá. Mo fẹ́ kí wọ́n náà mọ Jésù gẹ́gẹ́ bí o ti gbàdúrà ẹ̀, mo pa á láṣẹ, oore ọ̀fẹ́ kó bò ọ́, oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Jésù tẹ́wọ́ gbà ẹ́, á dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, á dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ọ́ mọ́. Mo kí ọ káàbọ̀ wá sínú ìjọba Ọlọ́run. Mo kí ọ káàbọ̀. Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ka ibì kan fún wa ká tó tẹ̀síwájú. Mo fẹ́ ka ibì kan fún wa. Jòhánù orí 9 yẹn náà ni 37. Jésù wí fún un pé, ìwọ ti rí i, òun náà sì ni ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí. Mo pa á láṣẹ fún ẹ, wá rí Jésù, wá gbóhùn ẹ̀. Bí o ti tẹ́wọ́ gbà yìí, wá rí, wá ṣe gbóhùn ẹ̀. Jésù Olúwa wa. Tó bá nífẹ̀ẹ́ sí àti fún Ọlọ́run nínú ìjọsìn yìí, nínú ìsìn èdè Yorùbá tá à ń ṣe yìí, tó bá nífẹ̀ẹ́ sí àti fún Ọlọ́run ní ohunkóhun, kì í ṣe tipátipá, kì í ṣe tipátipá, kò ń ṣe àfi. Ọlọ́run ń fipá mú yàn. Ọlọ́run ń ṣe ẹ̀mí òkùnkùn ló ń fipá mú yàn. Ọlọ́run ó fẹ́ kó o ṣe ìpinnu láti inú ọkàn rẹ, kó bá ìfẹ́ ọkàn rẹ mu, kó bá afẹ́fẹ́ yẹ lọ́kàn rẹ, kó mórè, kó mọ rírì ẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ lọ́dọ̀ wa ni onídídùn ọlọ́rẹ lọ́lọ́run fẹ́. Tó bá nífẹ̀ẹ́ sí àti fún Jésù ní nǹkan kan, ó mọ̀ pé èèyàn là ń na, èèyàn là ń lò, ṣùgbọ́n èèyàn lọ́lọ́run lò, èèyàn náà lèṣù ń lò. Èèyàn lọ́lọ́run máa rán sí, èèyàn náà lèṣù máa rán sí ọ. Ọlọ́run ti rán èèyàn sí ẹ lónìí. Tó bá fẹ́ fi nǹkan kan sórí pẹpẹ, mo fẹ́ gbàdúrà fún ẹ. Ohun tó bá fẹ́ fi jọ́sìn pẹ̀lú Ọlọ́run lónìí, ọjọ́ ìsinmi, ọjọ́ kìíní oṣù kẹsàn-án, mo fẹ́ gbàdúrà fún ohunkóhun tó bá kó jẹ́, ohun tó bá kó jẹ́, tó fẹ́ fi sọ wípé kí ìrere yìí kó máa
tàn kálẹ̀ kó máa tàn kálẹ̀ jákèjádò ayé sí i pé kó máa tẹ̀síwájú pé bí wọn náà ṣe gbọ́ kẹ́lòmí náà gbọ́ pé kó má ṣe tán níbí kó má ṣe parí níbí ó fẹ́ fi nǹkan kan sórí pẹpẹ pé kó wúlò fún Ọlọ́run àti fún iṣẹ́ rẹ̀ láyé mo fẹ́ gbàdúrà fún mo pa á láṣẹ ohun tó ti fi ilẹ̀ gẹ́gẹ́ bí èso láàbìlíàkà túbìálíàkàpà kó di àrà sínú àyànmọ́ rẹ ohun tó ti fi ilẹ̀ gẹ́gẹ́ bí èso kó bí ìdáhùn fún ọ kó bí ògo fún ọ kó bí ìrànlọ́wọ́ òjijì fún ọ kó bí àánú fún ọ kó bí ojú rere fún ọ kó bí fún ọ bẹ́ẹ̀ ni yóò sì rí gbogbo ohun tá a bá fi fún Olúwa òun fàyè wa lẹ̀ wọ́n dúró dè wá oríta ìyanu oríta ìdáhùn wọ́n pa á láṣẹ gbogbo ohun tó fi fún Ọlọ́run lórúkọ Jésù lónìí lábẹ́ orí ọ̀fẹ́ ìpè yìí lórúkọ Jésù kó fọhùn fún ọ níbi tó ti nítumọ̀ jù lóhun tó ń gbọ́ Ọlọ́run gbọ́ jù fún kó fọhùn fún ọ bẹ́ẹ̀ ni yóò sì kó sóhun tó lè fi fún Ọlọ́run lábẹ́ comment section àti ibi gbogbo tó bá ti béèrè tó bá ti DM wọ́n á sọ fún ẹ bó ṣe lè fi fún Ọlọ́run àwọn account number ní digital currency o crypto or whatever anything tó bá fẹ́ fi fún Ọlọ́run o lè fi fún Ọlọ́run á sọ fún ẹ bó ṣe lè fi fún Ọlọ́run wọ́n á dẹ̀ tẹ́wọ́ gbà Ọlọ́run á dẹ̀ tẹ́wọ́ gbà Ọlọ́run tẹ́wọ́ gbà ó tẹ́wọ́ gbọ́ rẹ bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà mo fẹ́ kó ká tó gbàdúrà tó kẹ́yìn mo fẹ́ kó pàdé mi gbogbo ọjọ́ ìsinmi kó pàdé mi àjọ gbọ́rọ̀ Ọlọ́run àjọ jọ́sìn papọ̀ àjọ mọrírì Ọlọ́run àjọ nípa ipa dáadáa lára wa tí o ti gbọ́ sọ fún àwọn èèyàn tó wà láyìíká ẹ pé àwọn olùfẹ́ Jésù ń gbé ọ̀rọ̀ Ọlọ́run káàkiri lọ́jọ́jọ́ ìsinmi ó dá ká darapọ̀ mọ́ ká gbọ́rọ̀ Ọlọ́run Jésù á sì wà pẹ̀lú wa mo fẹ́ kó gbàdúrà tó kẹ́yìn bá ṣe tẹ̀sẹ̀ wọnú oṣù titun yìí pé lábẹ́ bó ti wù kó nínú oṣù yìí ó máa rí Jésù wà rọ́wọ́ ẹ̀ wà rágbára ẹ̀ nínú iṣẹ́ lórí ọkọ lórí aya lórí ọmọ wà rí Jésù wà rọ́wọ́ ẹ̀ wà rágbára ẹ̀ wà rí ìṣerere ẹ̀ wà rí ọ̀tá ò ní bọ̀ nínú jẹ́ ọ̀tá ò ní pòkọ̀ ìbànújẹ́ fún ọ ọ̀tá ò ní da ọ̀nà rẹ rú o máa rí Jésù Jésù ló máa bá pàdé Jésù ló máa rí wà rí ìyanu ẹ̀ wà lórí ọ̀fẹ́ ẹ̀ máa gbàdúrà bí mo ṣe ń sọ yẹn wà lórí ọ̀fẹ́ ẹ̀ wà ránú ẹ̀ wà rí ìrànlọ́wọ́ ẹ̀ wà rí ìdáǹdè ẹ̀ wà rí ìtúsílẹ̀ ẹ̀ ìwọ tó bá láìsàn lára bó o ṣe ń gbọ́ ohùn mi ìdáǹdè dé ó gba ìwòsàn bẹ́ẹ̀ ni ó sì kò yí padà ìwọ tó bá ti fayé rẹ fún Jésù láàrin ìwọ̀nba àkókò tá a lò mo fẹ́ kó kọ̀ sí mi fúnra rẹ kọ̀ sí fúnra mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ fún ọ gẹ́gẹ́ bí ẹ̀bùn mo sì ní àwọn nǹkan tí mo fẹ́ bá ọ sọ tó máa fún ọ ní òye inú ìjọba Ọlọ́run tí o ti tẹsẹ̀ wọnú rẹ̀ mo gbàdúrà fún ọ níbikíbi tó bá lóògùn ẹ̀gbọ́n àgbáyé tó ti ń gbọ́ mi mo pa láṣẹ orí ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ ó yá gbọ́ ìròyìn ayọ̀ ọ̀sẹ̀ kó yàtọ̀ òṣì kó yàtọ̀ mo pa láṣẹ ìyanu tí ò ṣẹlẹ̀ nínú ẹbí ẹ kó ṣẹlẹ̀ ìyanu tí ò ṣẹlẹ̀ nínú ìdáwọ́lé ẹ lórí iṣẹ́ ẹ kó ṣẹlẹ̀ mo pa láṣẹ Ọlọ́run kó yọ̀ǹda ògo titun fún ọ torí pé o pàdé mi fún ìgbà àkọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ́ pàdé mi fún ìgbà àkọ́kọ́ ó yá ẹ gba ògo titun ẹ gba ìyanu titun ẹ gba ìrànlọ́wọ́ titun ìwọ wo làwọn olóore ti gbàgbé mo pa láṣẹ àwọn olóore kó rántí ẹ àwọn olóore rẹ kó rántí ẹ àwọn onígbọ̀wọ́ ẹ kó rántí ẹ àyànmọ́ rẹ kó nítumọ̀ bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa láti bí afẹ́ràn yín ẹ jẹ́ ká máa bára wa pàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan a bá ti ríra wa pé a ti go live a ti gbé ọ̀rọ̀ Ọlọ́run kà wá síwájú a ti gbé kò wá níbi gbogbo bóyá lórí Facebook àbí lórí YouTube àbí lórí gbogbo TikTok àbí gbogbo tí àwọn studio àwọn media wa bá gbé sí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bára wa pàdé ká interact pẹ̀lú ara wa ká comment ká share ká jẹ́ kí àwọn ènìyàn kọ́ mọ̀ nípa Jésù Kristi á sì dára fún wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lówùrọ̀ yìí mo pa láṣẹ àdúrà wa gbà ní ṣubú dànù Jésù fẹ́ràn yín mo fẹ́ràn yín náà ṣùgbọ́n Jésù fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ a ó pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Jésù ni Olúwa àmín.